Aje, Ogo Aje, Ogo mi, Ogo Aje. Kaye mapa kadara mi da saida. Ogo Aje, Ogo Aje, Ogo Aje mi, Ogo mi, Ogo mi, Ogo Aje. Ẹ̀rù ayé bà mí o, mo ráyé mo sá fáyé o. Ayé afúnni ní fìlà, fìgbòdìdì orí lọ́wọ́ ẹni. Mo ráyé mo sá fáyé o, 'cause you can't trust nobody. Everybody just want use you. You can't trust nobody. And this life is misery. You don't know where to go. You don't know who to trust. Hey, Ogo Aje, Ogo Aje, Ogo Aje, Ogo mi, Ogo Aje, Ogo Aje, Ogo Aje, Ogo mi, Ogo Aje. Káyé má pa kádàrá mi dà, kó má sọ pé ó ti tán, kó má sọ pé ó parí, kó má sọ pé báwo ló ṣe ṣe. 'Cause sometimes our destinies are bound together. I wish you happy birthday. Happy birthday. Me, I wish you happy birthday. Happy birthday. On a very special day like this, your parents never knew that a star was born. They never knew the kind of gift the Lord has given to them. You are born to shine. That's why I say, make you celebrate. You know, say today now your birthday. Now you everybody they congratulate, and that's how we come to celebrate with you. Make you celebrate. You know, say today now your birthday. Now you everybody they congratulate, and that's how we come to celebrate with you. I wish you. Ọkọ mi, ó mà lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Ọ̀rọ̀ dẹ̀rẹ́ kò nílé, ibi tó bá ti bá ni là á sọ. Ọkọ mi, ìgbà ara là á búra o. Ẹnì kankan ò kì í bú Ṣàngó lẹ́rùn. Ó ti yẹ kó lọ́kọ. Màámi, ẹ̀yin ṣe fẹ́ sọ pé ẹ̀ mọ Délé ni. Mo ń sọ̀rọ̀ ọkọ. Pé kò lọ́kọ ọkọ. Délé ni mo fẹ́ fẹ́. Délé wá jẹ́ bí ọkọ. A ò lè fẹ́ Délé. Ẹ wo worúgbẹ́ tá ń gbé. Ẹ ṣé tó bá tún wá fẹ́ Délé. Bá a ṣe máa bá lọ náà kọ́ nìyẹn. Àbí mi mọ́ ni. Ò ní lè fẹ́ Délé o. Wọ́n ní wọ́n fọmọ lọ́kọ mọ́. Bíi tèmi kọ́ o. Ẹni tó mi kò fẹ́ni tó bí. Kí fẹ́ ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n ẹ̀bí báwo? Ṣé mi mọ bí ni? Ẹ̀dẹ̀ ń rò mí pé. Ẹ̀dẹ̀ ń rò mí pé ṣé ó sọ fún mi pé tí bá fẹ́ Délé ayé wa ò ní dá ni? Àbí nítorí ohun tóbi ti náwó lọ́wọ́ ó ṣe birthday fún màmá ẹ̀. Ó ti o.
ọjọ́ iwájú ni mò ń wá fún ẹ, ọjọ́ iwájú tó dáa, ọjọ́ iwájú rọrùn ni mò ń wá fún ẹ. Tèmi dẹ̀ yé mi o, ó ní tí mo rí o. Ẹ ká sọ ma. Wọ́n mú bẹ́ẹ̀ àti ìgbé bàmà. Ok, ó dá. Làbákẹ́, nǹkan mi wà lọ́rọ̀ yìí. Mo ní o bá mú nǹkan tí mo tọ́jú ṣe lọ, òun sọ fún mi pásìkò òtítọ́. Ṣé wọ́n lọ fẹ́ mọ̀ pásìkò òtítọ́ àbí mo fẹ́ sọ pé pásìkò òtítọ́? Mo dẹ̀ lásìkò òtítọ́. Àyìnkẹ́, ṣe sùúrù. Ọ̀rọ̀ tó wà ní ìgbà sùúrù. Tásìkò bá tó ni, kò ní sáré wò, máa gbé fún ẹni. Ó mọ̀ pé nígbà tí màmá ló máa lò dà kó tó di pé ó gba nǹkan ẹ̀. Ẹ ṣe sùúrù. Ìgbà wo ni màmá sọ pé ó dàjà rẹ̀ à? Sùúrù bí báwo? Ìjẹ́lu náà sùúrù ló ń sọ fún mi. Kí ló ṣẹlẹ̀ gan? Ohun tó sọ pé máa ṣẹlẹ̀ ká lè lò ó ti ṣẹlẹ̀. Kí wàá tún ni? Èwo tún ni ti sùúrù nínú ẹ̀? Ju kó wọlé kó bá mi gbé lọ. Àníkẹ́, má jẹ́ ká kánjú kọjá kádàrá. Má jẹ́ ká fi gìrìgìrì ṣe é. Má jẹ́ àbá nǹkan jẹ́ ohun tó ti ń da gẹ́rẹ́. Má jẹ́ àbàjẹ́ o. Jẹ́ ká fi sùúrù ló máa ń tún nǹkan ṣe o. Gìrìgìrì máa ń bà nǹkan jẹ́ ni o. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Ó dàbí pẹ́lẹ́tẹ̀ ni ẹ. Ó dẹ̀ máa tẹ́. Ilé ìlú tó dé tó kọjú báyìí. Má jẹ́ ká kánjú. Kí nǹkan lè dà ni màmá ṣe bẹ́ẹ̀ fún wa. Àwòrán wa ó yẹ kó yéra wa. Tí n bá ti fẹsẹ̀ sọ̀rọ̀ ó yẹ kó mọ ohun tí mo sọ. Tí mo bá fi ọwọ́ tí mo ṣe báyìí ó yẹ kó ti mọ ohun tí mo mean. Á ti wà tipẹ́ kọjá kó máa rí. Ìkànnì ẹ jàre, ìkànnì ẹ. Mo ṣe pé nǹkan ó ṣe wá dogun àti dá padà fún mi. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló dé? Nǹkan mi wà nínú ẹ̀ ní. Gbàdùn mi ṣe wá dé lẹ́rù. Kí ló ṣẹlẹ̀? Bá mi gbé. Ẹ̀yin èèyàn ẹ dé o. Tó bá ti ṣoore fún yín báyẹn máa ń gbàgbé ni. Jẹ́jẹ́ mo jókòó nígbà tí a máa gbé fún mi ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mi o. Mo sọ fún ẹ pé kò sáyé mi ò fẹ́ gbà o. Ó ní mo gbà tó ń sìn pé kí gbogbo nǹkan lè dáa, kí gbogbo ẹ lọ bó ṣe lẹ kó lọ smoothly kó má sì kọsẹ̀ kankan. Òun lẹ ti fẹ́ sọ tèmi dẹ̀bi báyìí. Ẹbí tèmi dà ń bẹ̀ lórí pé kò ṣe sùúrù. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Ohun tó wá wá ń di àkọ́ṣù, wàá kàn nídìí ìwúrà. Lájọ́ kan! Atakọ́ṣù àti ìdí ewúrà tí bá parí pọ̀ bá jù yìí sájà ni ẹ̀ tó ní dúnmọ́ ẹ̀ ní fọhùn mọ́ kí ló jẹ́ bẹ́ẹ̀ àwọn wo ló fẹ́ bàbá sọ kínní mo ṣọ́ni fún ẹni má sọ tèmi níbí kí ló ṣẹlẹ̀. Làbákẹ́. mo sì jẹ́ bẹ́ẹ̀. Làbákẹ́. kò tí ì yí padà. Ó dà. ṣíọ adẹ̀ ń pọn lóde ẹ̀fọ́ àbùkù tẹ́rẹ̀. Àgbà. Ṣé o sì tẹ̀yìn àtọ̀rẹ́ yín jà? Kí n tiẹ̀ kí mo fi lò ẹ́ èwo ni tiẹ̀ ń bẹ̀ orí ó ń bẹ́ ọ̀yà jábọ́ mi fún mi kí n mú jàre kékeré ló ti ń bá wọn lọ. Ogo Aje, Ogo Aje, Ogo mi, Ogo Aje. Káyé má pa kádàrá mi dà sáyidá. Ogo Aje, Ogo Aje. Ẹ bá mi fún ọlọ́kadà lówó. Ṣéǹjì tó wà níbàá ló lòun ò ní ṣéǹjì ni. Wo wá ṣéǹjì ni o, mi ò ní. Ó yá. Kí ló ṣẹlẹ̀? Ó yá dá mi lóhùn wo máa gbájú. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo, mi ò mọ àwọn káńsì ni o. Ọlọ́kadà ti gbé ṣéǹjì lọ. Wo tí ẹ fi tiẹ̀ lẹ̀. Kí ló dé tó fi tilẹ̀kùn pa? Ẹ wo, mami ọ̀tọ̀ nìkan tí mo ti ẹ̀ ń rò tẹ́lẹ̀. Dúdú ọjà tí mo tà látàárọ̀ mi ò mọ ibi tí mo ṣọwọ́ ẹ̀ sí. Báwọn káńsù ṣètúndé nìyẹn ó ní kí n kówèé wá. Mo dẹ̀ ní mo mọ ibi tẹ kó sí kọ́jẹ́ kẹ́ dé. Àfi bóyá ti ṣọ́ọ̀bù pa. Ṣé gbèsè ló wọlé ìyọ̀ náà? Wọ́n ti ṣọ́ọ̀bù pa. Ìwọ náà ti wá rí owó ọjà látàrí báwo ló ṣe bolo kó sí? Ṣebí inú ike ọjà náà ni. Ló bá tún rí owó náà mọ̀. Àwọn tí wàá ti ṣọ́ọ̀bù pa. Kí wọ́n ló ṣẹlẹ̀ tó fi di pé ṣọ́ọ̀bù mìíràn ti pa. Ó ní ká mú 100,000 naira wá owó fáìn. $100,000. Ní nǹkan tí ìlú ń sọ yìí. Ó ṣòmí lápá o. Àwọn pípò yìí wọ́n ro tèèyàn mọ́ tí wọ́n o. Wọ́n kàn máa lọ́wọ́ agbára ṣá. Mọ́mí, ẹ má wọrí.
Ọlọ́run ní dójú tì wá. Àmín. Èmi máa rally round. Màá bá yín wá 100,000 yẹn. Kẹ́ lọ fún wọn mọ́. Ẹwà. Mọ́mì, ẹ jókòó jàre. Ojú ò mà ní tiẹ̀. Àmín mà. Ò ní dààmú owó mo kúnlẹ̀ fẹ́lẹ̀ dá ẹ̀. Wọ́n ṣoríire. Lágbára Ọlọ́run ẹjọ́ máa dúró ẹ máa dìgbà fún wa máa jèrè yín. Ó ṣé mo dúpẹ́ ìyá mi. Ó ṣé o. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ yé dúpẹ́ lọ́wọ́ mi mọ́. Ọmọ lèmi náà jẹ́ fún yín o. Àbí ṣé ẹ mọ̀ pé ọmọ ni mo jẹ́ fún yín? Jẹ́ ń dúpẹ́. Ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́. Bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Ó ṣé ìyá mi. Ó ṣeun. Dúpẹ́ mà. Dúpẹ́ mà. Orí àṣepé orí Ọlọ́run kò máa ṣe fún ẹ lágbára Ọlọ́run. Èyí tó kù náà ọ̀rọ̀ mi ni pé jù torí Ọlọ́run bí ó bá ti lè bá mi rí fún ọ̀rẹ́ ẹ̀ náà kó náà tiẹ̀ máa lọ kó máa bọ̀ ibi iṣẹ́ ibi tó tiẹ̀ lè kó tiẹ̀ lè kó rí. Kó má wàá máa wà tí yín lọ́rùn ní ṣọ́ọ̀bù yẹn. Ó tọ́ lẹ sọ ọ́. Ire, mo rí vacancy níbì kan. Let's just go and try it. Àsìkò tá a wà yìí èèyàn lè ṣákọ kò dẹ̀ lè yọ̀ǹbọ iṣẹ́. Ó ṣe mọ tí mo fẹ́ sọ ó ṣe ìyá mi. Tó bá ń jáde tó ń wọlé láti ibẹ̀ lọ Yorùbá gan bọ̀ wọ́n ní pé orí ìrìn báyìí. Ní ire wà bẹ́ẹ̀ ni. We'll just go out there. Okay. Ẹ wọlé. Rárá nǹkan tí mo wá ṣe ń bèbà ẹ̀kọ́ nìyẹn. Mo wáṣẹ́ wá ni. Ó wáṣẹ́ wá. Bẹ́ẹ̀ni sà. Àmúyẹ obìnrin tó ń wáṣẹ́ wá bí. Bẹ́ẹ̀ bá jókòó tẹ̀yìn náà rágò kan tẹ̀ ń mú. Ibẹ̀ lọkùnrin ó ti bá yín tí wọ́n ó gbé yín lọ. Ẹ rí ṣe ń bì. Irú iṣẹ́ yẹn kọ́ ni mo wá. Bí irú iṣẹ́ mánéjà àbí ọ́dítọ̀ mo lè bá wọn audit account bíbá tó wọ́n wọn ò dẹ̀ ní sọnù. Ọ̀dà mo yìn mọ́ ń lọ síwájú ọ̀gá. Sẹ́mu orílẹ̀ kọ́ Ọlọ́rin. Ibi tẹ́nìkan ti ra tiẹ̀ tó gbẹ fúrúfúrú ó ń lẹ́nìkan ti ra tiẹ̀ tó rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Bó ni yín bá rọ̀ mọ́ ẹ rí iṣẹ́ ẹ ká lọ. Ẹ ṣé sá. Wáyé bá mi o, mo ráyè mo sáfáyé o, ayé afúnni ní fìlà, fi gbòdìdì ọ̀tá ṣe. Mo ráyè mo bóyá ló mọ̀ pé nǹkan tí mo fi sanwó skul lélẹ̀. sáfáyé. Màá bá ewé wọn gbọ́n lé ẹnu ẹ̀ ló wà yìí. Everybody just want use you. Ó gbójú ó ti dọ́pọ̀ àbáyé. This life is busy. Èmi nìkan kọ́ lọ́dà fojú gun fún. Ìwọ náà fojú gun. Ogo Aje. Ránkà dèdè, bàbá àgbàlagbà. Bọ̀dá Ọ̀dọ́ ọmọdé olówó. Bóyá tóbi. Ire Ẹ olúwa. káàsán. Kí ló ṣẹlẹ̀? Mo wà okay. Kí ló ṣe mí? Mo wáṣẹ́ wá ni. Ẹ dúró náà o, ọmọ ti da kọ́ńsẹ́ńtà o, ẹ dá ẹ mọ̀ra rí tẹ́lẹ̀. Dáadáa. Àbúrò tóbi tó dúró yìí ni. Ojúbọ̀ rí náà o, bí wọ́n ti wà náà gbà lóde, èmi kẹ̀kẹ́ rò pé àwọn ọmọ tí tọ́jú pé wọ́n máa ń jókòó ní tí wọ́n máa ń fi ṣe tékèwé ni. Láì ṣe pẹ̀lú ọwá lòun wáṣẹ́, àwa náà kúkú bímọ, ẹ jẹ́ mu wá sọ́dọ̀ yín bóyá yóò ríṣẹ́ lọ́dọ̀ wa. Rárá o, ọmọ níbi níran lélẹ́yìí o. Mr. tí n bá ní mi ò mọ̀ pa ẹ̀ mo tọ́ra mi jẹ ni but mo mọ̀ pé ó ti dé level pé wọ́n wáṣẹ́ wá síbà. Àbí ìgbà tí ò sí nǹkan kan náà everything kọ́ rí somehow ní kí n ẹsẹ̀ síta. Tọ́ra. Bàbá, ẹ̀yin padà sí duty post yẹn. Ọ̀jẹ̀ mi ní nǹkan kan bọ́ bá bọ́ sí. Wo Kò sí problem. Ìwọ ló ní bí. Ṣé kitchen ló ti fẹ́ ṣiṣẹ́? Anyway, mo lè jẹ́ manager. Má dáadáa mo jókòó dára dáadáa pa géèmù ẹ̀. Okay. Àbá ẹ̀ sẹ̀. Wow. Yá mi lọ́tún. Sabati, ya shiga. Mami, ẹ
ṣé dáadáa ni báwo ni nǹkan mọ́mí ẹ̀ ń kọ́ ṣé dáadáa ló wà pẹ̀lẹ́ máa ń dà ẹ mọ́ mo fẹ́ drop ẹ̀ sí junction. ó ti wá fún lówó mọ́tò kó máa lọ ni mo tí mò ń bá bọ̀ ọ̀rọ̀ ẹ ó nọ́rọ̀ pàtàkì tá a fẹ́ sọ fún lówó mọ́tò. mọ́mí ó tẹ̀ ti fún mi lówó tẹ́lẹ̀. ó ti fún ẹ lówó. bẹ́ẹ̀ni. ó ti fún lówó. ó yá tètè máa lọ kó kí màmá ẹ o ó yá máa bọ̀ sílẹ̀kùn máa bọ̀. máa bọ̀. kí lọmọ yẹn wá ṣe bí ọmọ yẹn ire ọmọ yín ọmọ tèmi kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o ìyẹn ẹgbẹ́ mọ iye ọmọ tó ń bí ìwọ ni mo bí mi ò bí ire jọ̀ọ́ mi ì fẹ́ ire nínú ilé yìí mọ́ pàápàá mi ò fẹ́ àṣepọ̀ ìwọ àti ẹ̀ mọ́ kó dópin mi ì fẹ́ àṣepọ̀ yín mọ́ o. màmí ẹni sọ mi ò gẹ́ẹ̀tì yín nǹkan dẹ́yìn sọ òye mi ire ọmọ ọ̀rẹ́ yín tẹ́jọ́ dà wá pọ̀ tọ́ kí ló ṣẹlẹ̀. mo dà yín pọ̀ tọ́ ni mo dẹ̀ jọ dà yín pọ̀ mo fẹ́ tú yín ká èmi ni mo dà yín pọ̀ mo dẹ̀ fẹ́ tú yín ká báyìí mi ò ṣe eléré o mi ì fẹ́ rí ìwà àti ẹ̀ pọ̀ mọ́ àmọ́ àwa bí kí ló ń wá bí fún. wọ́n ń ṣe mí bí àlá torí kò tí ì yé mi èmi ò mọ ẹjọ́ náà màmí ṣé ire ló ṣẹ̀yìn ni àbí màmá ẹ̀ ọ̀rẹ́ yín gangan ló ṣẹ̀yìn. jọ tóbi kí ló dé tó ń question mi why are you questioning me why are you threatening me. ẹ wo mi ṣáàlà ìbọn tẹ̀ ń ṣe kí ni ó fa gbogbo ilé ìsìn. ok ohun tí mo bá sọ ni mo fẹ́ kó tẹ̀lé èmi mo dẹ̀ láṣẹ lórí ẹ̀ ohun tó bá wù mí ni mo lè wí ìwọ àti ire mi ò fẹ́ yín pọ̀ mọ́ mi ì dẹ̀ fẹ́ rẹ́sẹ̀ nù léyìí mọ́. báńkì wo ni. First Bank. èló ni bíìlì wa. 57. 57 báwo 5,000 naira lówó wa kí ló ṣẹlẹ̀. kí la mú. rárá nǹkan tí mo calculate ó jẹ́ 57. Mary wa 57 báwo. 57 gbogbo nǹkan tẹ́ra. ọ̀dẹ́gbọ̀n nǹkan tí mo tí ì tó. kò tí owó wa tó yẹn kí irú rẹ̀ ìtumọ̀ gbogbo yẹn náà. tẹ́mí ní sà. ó gbọ́ èlò ní nǹkan tá. 5,000 lówó mi. àbọ̀ kí ló ṣe ẹ̀ náà. ilẹ̀ ti rélé. ṣé o ṣe máa ní 5,000 ṣé o calculate ẹ̀ dáadáa ni. 5,000 lówó wọn. irú pátá wo nìyẹn. gentleman ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ ká sọ jáde. ẹ ká sọ. ó máa tójú sú mi kẹ nǹkan 5,000 naira lára ìgbà tó fẹ́ pe owó sí oní 57 báwo ni ẹ máa jẹ́ 5,000 yóò rò pé. ṣé ìwọ lu attend sí wọn. bẹ́ẹ̀ni 5,000 lówó wọn. 5,000 lówó wọn. kí ló dé tó pé 57. ọ̀gá ẹ jẹ́ kí n calculate. will you just keep quiet. 5,000 lówó. ojoojúmọ́ là ń ṣe meeting pé a ní sales mi báyìí and lose àwọn customers àṣewọ̀ ló lé wọn lọ. àwọn tó wà kò ń ṣe alákọ̀ọ́kọ́ kò ń ṣe ẹlẹ́ẹ̀kejì kò ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ sórí bí mo ṣe ń sọ̀rọ̀ sínsìn iṣẹ́ ti tán níbí báyìí. lọ kó lọ gbé bàgẹ́. ọ̀gá ẹ jọ̀ọ́. lọ gbé bàgẹ́ kó kú òun bí báyìí sìn. ẹ jọ̀ọ́ nǹkan tó rà ni mo calculate. nǹkan tó rà ni ọ̀rọ̀ ṣíwó ló sọ bẹ́ẹ̀. bàbá òun ṣíwó òun. nǹkan tó rà ni mo calculate. ọmọ yìí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí iṣẹ́ ti tán níbí báyìí ó yẹ match ẹ out of the gate kí tó match ẹ̀yin méjèèjì out. dìde. one. mo dé bọ́ road close ló pe eré ìpijó. brother mi. ẹwà ẹni sùúrù tí náà ni mò ń ṣe. ẹ ṣáà rí pé tí náà mò ń ṣe mo ti sáàkẹ́ fún yín rẹ̀. ẹ wò bẹ́ẹ̀ fi gbọ́ ẹ ti pa everything jẹ àmọ́ nọ́rẹ́bù òòṣà fígò àrówólò ẹ lè jẹ́ kí gbogbo wọn wá sí ìbà ẹ mọ́. gbogbo àwọn tájọ́ wá bí àwọn àtọ́ba tẹ́lẹ̀ àwọn kílárìtì rísì tó ṣe ń wá bímọ nìyẹn pé máa ń fowó kówó fáwọn. èlò ló pe owó wọn. 5,000 naira ni pẹ̀lú wàásù tẹ̀ 700. fẹ́mi lákàntì kí n ṣòwò sí. Ire kí ló wá ṣe ń lẹ́ńdà.
Kí ló dé? Ó ti lé mi bí iṣẹ́ nù. Níbi iṣẹ́ tó ṣe rí. Kí wọ́n ló dé, kí wọ́n ló ṣe. Mọ́mì, iṣẹ́ ló ń sọ pé láti ìgbà tí mo ti dé o, ọjà ọ̀tá o, ọjà ọ̀ṣẹ́ kínní kan. Ó dẹ̀ ń jẹ́ kó yé wọn pé ìgboro gan ọ̀rẹ́ rìn. Wọ́n ṣà ń sọ pé àwọn ò fẹ́ mi mọ́ o, kí n máa lọ o, àwọn ò tà kí n máa lọ. Kódà gan mo ò fẹ́ kúrò ńbẹ̀. Iṣẹ́ ló ń ná mi, ló ṣà ní pé kí n máa lọ. Kódà gan owó oṣù tó dẹ̀ kọ́ fún mi tí mo ti ṣe wọ́n fún mi. Ṣé wo ló wá di kọ́sítọ́mà mọ̀ ni? Pé kán má wà. Ẹ wá gbà mí báyìí. Ó ní kí n wá fẹ́ kọ sílé ìbáyọ̀ Ọlọ́run máa ṣàánú mi. Mami, ẹ dúró ná, ṣé bílẹ̀ ayé mi ṣe máa rí lọ ni? Àbí ṣé mo ò lè ṣe nǹkan gidi mọ́ ni? Kò má sọ̀rọ̀ òdì o. Ayé ẹ̀ máa nítumọ̀. Ayé ẹ̀ máa nítumọ̀. Ayé ẹ̀ máa ládùn. Ayé ẹ̀ máa lóyin. Lágbára Ọlọ́run, owó sùúrù ni kò jẹ́ ká ṣe o. Sórí gbogbo ibi téṣù ti ń gbógun pátápátá lọ́lọ́ máa bá mi wo ògbẹ̀ lulẹ̀ tó mọ̀ pé ogun èṣù ni. Ogun èṣù ni. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa bá mi yanjú gbogbo ẹ̀. Ó máa tẹ́gun oṣù mọ́lẹ̀ ní lágbára Ọlọ́run. The reason why tí mo fi pè yín sí meeting yìí ni wípé I want to appreciate your efforts in this company, especially two of you. Mo rí iṣẹ́ takuntakun tí everybody ń ṣe nínú company yìí, and bí company ṣe ń grow, bá ṣe ń make progress, I would like to you, inú mi dùn. Well done. And nǹkan tí mo tún wá ń wò ni wípé bí progress yìí ṣe ń lọ, bá ṣe ń move forward ní company yìí, bó ṣe máa lọ bẹ́ẹ̀, ìyẹn ni èmi ń wò pé kájọ rò. Sá, èmi ní believe pé Ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan, Ọlọ́run ló ní dédé. Ṣùgbọ́n tá a bá jẹ́ kí ìwọ̀nba tọ́lọ́run ti ṣe fún wa yìí, ìwọ̀nba kékeré, nítorí mo rí pé kékeré la ṣe rí nínú nǹkan tọ́lọ́run fẹ́ ṣe fún wa ní company. Tá a bá jẹ́ kí ìwọ̀nba kékeré yìí wọ̀ wá lórí, tá a bá múṣẹ́ wa lókùnkúndùn, tá à ń ṣiṣẹ́ wa bí iṣẹ́, sá, a máa débi tá à ń lọ, àti débẹ̀ rárá. That's it. Ìkan tí mo ń sọ nìyẹn, ká mú iṣẹ́ ní ọ̀kúnkúndùn. Eléyìí ló jẹ́ kí n máa sọ nípa Miss Toriola. Ẹ wo bó ṣe ń ṣe iṣẹ́, ó mú iṣẹ́ yìí gẹ́gẹ́ bíi pé òun gan ló ní iṣẹ́. And I really appreciate her. Ọ̀gá, ẹ wò ìta náà ti ń jẹ lélẹ́yìí, àdé ní gbàdúrà ó dàrú. Thanks so much. Mo really appreciate ọ̀rọ̀ yẹn. Kò dẹ̀ ní dàrú lágbára Ọlọ́run. Mo á sọ wípé lágbára Ọlọ́run, iléeṣẹ́ tiyín náà, Ọlọ́run á bá yín ṣe tiyín. So, madam, well done. I have something for you. Okay. Have this. Ọ̀gá, promotion letter. Ọ̀gá, ẹ ṣé gan, sir. Thank you. Well done. Ọ̀gá, ẹ ṣé gan ni. Ẹ ṣé gan, sir.
ó wù mí láti máa ṣiṣẹ́ àbí nǹkan kan but kí n fẹ́ ṣe laptop mi ò dá mọ́ laptop mi all of a sudden ó kàn wọ code n tọ́ láti reinstall ẹ̀ ó ń sọ pé software ti expire kí ní kan ṣe while I was doing that screen náà tún crash lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ẹ̀kọ́ rí bákan ni okay say mi ní backup kò sí UPS tí mo ń lò tí máa ti plug ẹ̀ báyìí battery ò dáa tí wọ́n bá ti lọ iná ti lọ náà nìyẹn so everything kàn rí bákan ni I know that so well, I don't know ọ̀pọ̀ kan tó gbé kinní fún mi kí n bọ́n design website mi lè ṣe àwọn tó máa ṣe pẹ́pẹ́ tí wọ́n tún gbà gan máa fi ọdún mẹ́ta àwọn tó máa ṣe graphics mi lè ṣe anything so gbogbo ẹ̀kọ́ rí bákan like I'm just useless. ìyẹn lè o kí lè máa ṣe báyìí. kí n bẹ ṣe iṣẹ́ ìjáde no mi ní tẹ́lẹ̀ náà màá ṣáà gbogbo well at the right time ọlọ́run á ṣe ìyanu. adé ń pé mo máa need láti get laptop fún mi máa order ẹyọ kan fún mi bóyá títí Wednesday ó máa deliver so ẹ máa send the configuration tẹ́ fẹ́ so that a lè fi get the new one. o fẹ́ ra laptop fún mi. yes ma. bọ̀dá mi báwo lẹ́yìn ṣe báyìí mi ò like ẹ̀ ṣe fẹ́ máa dọ̀bálẹ̀ fún mi ni ẹ ṣe ẹ̀rọ fẹ́ ṣe ẹ̀rọ. Kí ni nǹkan tẹ́ send sí mi? Madam, tí mo ṣe draft ẹ̀ tán náà ni mo ní pé kí n kọ́kọ́ send ẹ̀ sí. Oh, it's fine. Mo ti go through. Ẹ send ẹ̀ sí MD kó sign ẹ̀. Ẹ send ẹ̀ sí CG company. Then ẹ sí copy sí mi àti other departments supervisor. All right. Okay, ma. No problem. I will do that just now. Okay. Madam, Yes, sir. From the analysis of the financial director, Adekola wa wípé there is increment in our profit by 10.5%. Anyways, kò jẹ́ big deal sí mi. It's a big win for all of us. Tomiwa, any increment on your side or any challenges? Bẹ́ẹ̀ni sir. Workflow wa náà ló jẹ́ ká ní edge lórí percentage ta ní ọdún, but by grace next year I'm actually to work hard so that percentage will actually move up a little, sir. You see yourself? I feel joy àwòdì ó lè gbé ẹdìyẹ. Wo àwọn ọmọ tó wà ní under department tó jẹ́ ọ̀gá lé lórí. But ọ̀gá, collective effort la. What of my friend? Mo lọ́dọ̀ tó wájú mi. Ọ̀gá, sack letter lele. What do you expect? O fẹ́ kí n máa babysit ẹ? Eh? You know what? Hand over gbogbo documents àtàwọn nǹkan tó wà ní ìkáwọ́ ẹ̀ fún Tomiwa. Tomiwa, you are now the marketing manager of this company. Thank you, sir. Okay? Thank you, sir. Congratulations. Yes, sir. Ọ̀gá. But what? Ọ̀gá, mo ti ṣe mi. Ire. Ha. Ó lè má ṣe báyìí lọ títí o. Kí ló dé? Wo, kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ láyé tí ó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí. Ṣòdẹ̀ rí Ọlọ́run ọba wa tó ń wò lókè. Dúdú nǹkan lọ́lọ́run rí. Òun ló dẹ̀ máa ń ṣe dáadáa fẹ́ dà. Àrà tó bá wọn Ọlọ́run ọba ló máa ń fún ní kálukú dá o. Tó bá ń ronú pé tó bá débi wọn fún iṣẹ́, tó bá dọ̀wọ́n kan dàrú fún ìṣòro nígbà míì. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ sẹ́dà kí ẹ̀mí èèyàn kó lè fi gùn. I'm telling you, you cannot continue like this. At least I'm here for you. Àwọn nǹkan tágbára mi ká díẹ̀. Mo sì fi ń support ẹ. Ẹlòmíì máa wà ní condition tó wà. Kò ní rí olóore kan ṣùgbọ́n kódà àwọn ọ̀rẹ́ ẹ̀ máa sá fún wọn ní bá sọ, but I'm always here. Baby. Ó ẹwà, ó ṣeun jàre tí ẹnu àdá.
Ṣorí bí re ṣe jókòó yìí, ó mọ solution sí gbogbo problem tó ń ṣẹlẹ̀. Ó mọ ohun tó yẹ kó ṣe ni. Ire, ṣùgbọ́n nǹkan tí mọ́mí sọ, wọ́n sọ pé ó mọ solution sí gbogbo nǹkan tó wà nílẹ̀ tí gbogbo wàhálà àjàgà yìí tó máa fi kúrò lọ́rùn ẹ̀. Kí ló dé tó ṣe? Solution ṣá. Kí ni solution náà? Kí ni solution náà? Èwo lèmi pẹ̀lú ẹ̀ ti jọ sọ ewu sọ fún ẹ. Ó mọ òun lágídí inú ni. Tó bá jẹ́ lórí ọ̀rọ̀ alágídí inú ẹ̀, èmi ò lè support ẹ o. Ṣé mọ́mí fẹ́ rí gbóńlẹ̀ kọ́ máa tì í sí mi? O ò lè bá mọ́mí ẹ lágídí o. Torí everybody bá lọ tán, ìyá èèyàn náà ló máa kúrin ọkọ̀. So òun láti ṣe nǹkan tí mọ́mí sọ pé kò ṣe. Kì í ṣe? Náà. Dá, mọ́mí ní pé kí n fẹ́ Tóbi. Tóbi? Ṣé o mọ Tóbi ni? Bọ̀dá Tóbi of course. Bọ̀dá Tóbi ẹ̀gbọ́n ẹ̀. Mọ́mí o. Mọ́mí, ẹ má bínú wa, ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́bi wa. Mi ò dẹ̀ tó ròyìn lẹ́jọ́. Ṣùgbọ́n níbo la ti ń gbọ́ nílẹ̀ Yorùbá wípé àbúrò ó wá lọ di ìyàwó lọ́dẹ̀dẹ̀ ẹ̀gbọ́n ẹ̀. Àtàn. Bẹ́ẹ̀ ni, èmi kọ́ mo bí Tóbi. Tóbi rè ọmọ ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ lèmi pẹ̀lú ìyá Tóbi. Bó la ti wá bàtàn tí ò fi lè fẹ́. Ọmọ ọ̀rẹ́ yìí ni bọ̀dá Tóbi. Ẹ̀yin kọ́ lẹ bí wọn. Ire, what's the problem? Bọ̀dá Tóbi is a good guy. Ewa, you can't understand. You can't. Make me understand. Because I'm sure this is your mom. She wants the best for you. No. Toby is a good guy now. Ṣé torí pé Tóbi ti lówó? Ire, ẹkún kí ló ń sun yìí? Ṣé bẹ́kún pé ò lówó lọ́wọ́ ló ń sun? Ṣorí lára àwọn criteria téèyàn ń wò kéèyàn tó fọkọ lára ẹ̀ náà lówó wà. Ọlọ́run má jẹ́ arógun fire pan to fire. Ṣó máa wá torí òṣì lọ fọkọ ẹ̀? Àbó máa torí ìyá lọ fọkọ? Tí mọ́mí bá ti sọ pé àwọn kọ́ làwọn bí bọ́dà Tóbi. He's your brother. He will be your husband. He will be your father. He will be your friend. He will be your everything. Hey, why you can't understand? You can't understand my pain. Mire, I'm sorry. Surely, as far as I'm concerned, we should have been to ṣiṣẹ́. Èmi mo kàn máa ṣẹlẹ̀. Mo kàn lọ bẹ̀ bí last week or 2 weeks ago tí mo kàn lọ. Ọmọ tí mo ti recommend tí mo refer sí ẹ tó ń bá ṣiṣẹ́ ń bí ńkọ́ báwo ló ṣe ń ṣe nǹkan. Mo kàn bẹ̀rẹ̀ sí àwọn story kan tí ò tiẹ̀ make sense mi. Gbọ̀ngàn fúnra ẹ̀ ṣe ń rojọ́ bó ṣe ń sọ, mo rí pé ó jẹ̀bi. But it is what it is. And to bá ní business and ní business and not let them take any decision tó bá wù. But above it all, mo fẹ́ kó mọ̀ kíní kan pé ẹni tó bá fẹ́ galáyé wọ́n lẹ́sẹ̀ àtìrín. So ká kàn gbà pé bó ṣe rí nìyẹn. Anyway, ẹjọ́ wọn kọ́. Nǹkan tó dé ló ní ká wá wò òun. No, má rò bẹ́ẹ̀. Sórí ńgbà míì tọ́nà kan ò bá dé, ọ̀nà mi ò kì í ṣí. So bóyá a big opportunity ń bọ̀ ni. Èmi náà dẹ̀ make sure pé tí n bá rẹ́ anywhere tí mo fẹ́ pé bóyá lè fit in sí, màá make sure pé mo reach out sí ẹ. Kó máa wò láti ìgbà yẹn, èmi àti ẹ̀gbọ́n àsọ̀rọ̀ mọ́. Mọ̀ bí pé mo recommend èèyàn fún nǹkan, ó dẹ̀ lọ treat ẹni ẹni àwọn nínú wáyé ọ̀dà. So kí ló wá ṣe sìn? Mi ò ṣe nǹkan kan really, mo kàn help mom sí ní ṣọ́ọ̀bù. Okay. Mbọ̀, what's up? Yeah. Joe, pay bank details off for me. You can send token for at least like maybe 100K off here. You know? Maybe no soon. Okay. Type us in.
You can't trust nobody. Ẹ máa gbà mí. Ìgbà ajé kí ló gbélé mi lọ́wọ́? Kí ló ń pè bẹ́ẹ̀? Ìbọn mo ti gbàgbá ajé lọ́wọ́ ẹ̀. Làbákẹ́. Làbákẹ́. Oyin jẹ́ bẹ́ẹ̀ kò yí padà. Àbí wọ́n kọ́. Èmi náà ni. Ìgbà wo ló dé báyìí? Dákì ni. Ojú ògbà táwọn ọmọ wọn kékeré tó jẹ́ bí àbá ti gbé ìkọ́lé ẹ lọ bẹ́ẹ̀ lè ṣe máa bá tí ò ní yingi ọjọ́ ni mo fi wù ẹ́ tí mo fi gbákọ̀lé ẹ̀. Ìwọ. Ẹ máa gbà mí mi ìmà nírú eléyìí rí. Ìgbà ajé ọmọ tèmi ni wọ́n dì náà ìgbẹ́kọ̀sí lọ́wọ́ ẹ Làbákẹ́ ilé yìí máa wọ́. Ilé ìkọ̀kọ̀ lè wọ́. Ilé yìí máa wọ́. Ilé ìkọ̀kọ̀ lè wọ́. Wo wojú mi báyìí. Kò sọ fún mi lẹ́nu ẹ̀ jáde. Kò sọ pé o fi ọwọ́ ẹ̀ báyìí o fi gbégbá ajé lé mi lọ́wọ́. Ìwọ fi ọwọ́ ẹ̀ báyìí o fi gbégbá ajé lé mi lọ́wọ́. Àwọn ọ̀dẹ̀ parọ́ mọ́ mi. Ẹ máa gbà mí gbogbo aládùúgbò. Ọlọ́wọ́dé. Gbogbo aládùúgbò torí ẹ̀ náà ló ṣe máa bá a dá sí. Torí máa pariwo gbogbo aládùúgbò ló máa mọ̀ ẹ́ pọ́jà lẹ̀ ní ẹ́. Ọjà lẹ̀ ní ẹ́ níbi ní ẹ́. Ẹni tẹ́yọ̀ kí kọ́kọ́ lẹ̀ ní ẹ́. Ó dàjọ́ wá. Ìwọ. Pariwo fáládùúgbò. Ibi tí èmi àti ẹ lọ. N tó ṣẹlẹ̀. N ta lọ ṣe mẹ́. Tí gbàjẹ́ fi dé sàkádì mi. Wàá sọ fún ọkọ gbọ́. Wọ́n ní kó lọ gbé ìgbà ajé yẹn jáde fún mi. Bọ́ọ̀lù kò rí ẹ̀ dànù. Ọpọ́dọ̀ ẹ ti sọnù. Orí ẹ ti yí. Àwa méjèèjì ni. Ó ti yí dànù. Orí àwọn méjèèjì ló yí. Orí tèmi ò yí. Wọ́n ní kó lọ gbé jáde wọ́n bá ṣe Dàkọ́lẹ̀ tẹ̀jẹ̀ bí màá. ilé ìwà gbọ́dọ̀ lẹ́nu kí n jáde níbo. Ilé ibo. Níbo. Ó máa tutù ní. Tútù wọ̀rọ̀wọ̀rọ̀ ní. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ̀pọ̀ apariwo ará àdúgbò máa gbọ́. Àwọn ọmọkẹ́ ọ̀dọ́dẹ. Wèrè tó dẹnu lẹ̀. Ó dẹnu lẹ̀. Ó mọ ṣẹ́ǹṣẹ́. Bọ́tànú lé mi. Àbórí ẹ̀ kúrú. Wọ́n ṣe kí ni? Ó fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ni. Ó jẹ́ ṣe sùúrù kó máa forí kó máa báwọn bí ẹ bá fẹ́ jèrè ẹ. Ó jẹ́ ṣe sùúrù. Bọ́ọ̀lù ọ̀rẹ́dì. Bọ́ọ̀lù àbí. Ó fẹ́ wọ mi. Bọ́ọ̀tànú lé mi. Àwọ̀ àgbì ẹ̀. Ọjà nísìnyí kẹ́mi máa lọ. Bẹ́ẹ̀ni. Ṣọ́ọ̀nì tí bá bá padà wá. Ohun tó máa gbà kí ní ẹ̀ lọ́wọ́ ẹ̀. Wà láì ó wọ́. Kò sí ìkọ̀kọ̀ tó fẹ́ gbé wá tó fẹ́ gbà lọ́wọ́. Àdàbí tí bá gbé ajé ní ọwọ́ ẹ̀ tó gbé ọwọ́ ẹ̀ báyìí tó fi gbé ajé lé mi lọ́wọ́. Nìkan ló kù. Làbákẹ́. Ó nìkan ló kù. Ó tó jọ ọ̀dàlẹ̀ rí ojú ẹ̀ máa rí. Tálọ̀ ní Wọ́n bá sọ wọ́n lálẹ́ mi. Wọ́n bá rí ẹ̀mú òní ni. Wọ́n rọrùn èmi ni. Wíyá kúrú bá yẹn dasọ̀ wọ̀ níyàlẹ́ mi. Ìjàpá náà kù sí òfin ọ̀rọ̀ díẹ̀. Wọ́n fẹ́ gbọ́rí gbẹ̀dú tí kì í ṣe wo. ìwọ. Bá ń wo tọ̀rẹ́ mọ ta tí ń ṣe tẹ́lẹ̀ ọ̀rẹ́ kọ̀ tí rẹ̀ jáde. Ó yá bọ́tà. Ìyẹn. Bọ́tà. Mò ń lọ ṣùgbọ́n àpàdà bọ̀ mi. Bọ́tà. Àríran. Bọ́tà. Àríran wò bí ràn. Bọ́tà. Ká padà bu ẹ kó dàbí jà. Ìjàpá náà kù ní òfin òrọ̀ díẹ̀. Ó rà kìtà. Wá rí mi wò bí ràn. Fádèyí olóró. Onírànjú wá gbọ́. Wọ́n ní tí ó wò tán. Sáníyẹn. Wo fi ilẹ̀ mi mọ́ tó ṣe. Mo dẹ̀ kí wọn ọ̀dá mi lọ. Nǹkan ti ta sọ́pọ̀lọ́ ẹ̀ nìyẹn. Ẹ̀dẹ̀ káàbọ̀. Ẹ dúró. Kí lẹ̀ ń fa? Kí lẹ̀ ń fa tuntun yẹn? Àfa kankan. Normally wọ́n pè mí lánàá. Wọ́n láwọn fẹ́ rí mi. Lọ́rọ̀ kan wà ó ń ṣe bákan àwọn láìpẹ́ bó ṣe ń ṣe kankan. Jáfe máa fẹjọ́ sùn mi kan ọ̀rọ̀ ẹ̀ là ń sọ lọ́wọ́ but ibi tẹ́mi wà mí tẹ̀ ráyè lè gbé kọ́ ọmọ tí mo ní kí n máa gbé wọn padà. Wọ́n ní kí n wá rí àwọn ṣe pàtàkì nìkan. So mo ṣe lọ́n bí sìn tí mo tún rí pé wọ́n tún bínú jáde mo ní kí lè ń fa kí lè tó yẹn kankan. Kí ló dé kí ló ń pè é fún? Ṣọ́ọ̀n ló bí ẹni òun nìyẹ́ ẹ ni. Mami, ọ̀rẹ́ yín mà ní. Ọ̀rẹ́ ta ni? Bẹ̀sì yín. Bẹ̀sì wo? Ẹ tí mo mọ̀ mọ́ yín láti kékeré pé ọ̀rẹ́ yín ni. Wo jẹ́ sọ fún ẹ, mi ò fẹ́ kó lọ́ọ̀dún ẹ̀mọ́ rárá, mi ò dẹ̀ fẹ́ kó pè lórí aago kó gbé. Ó yá yọ nọ́mbà ẹ̀ kó. Ẹ ní sùúrù. Adimi Ẹ mo ṣe nígbà ní. Èmi nìyẹn ẹ, èmi mo bí ẹ, mi ò mọ̀ rí. Big mommy. Ohun tí bá fẹ́ ni kó bá mi fẹ́ o. Yọ nọ́mbà ẹ̀, àní ó yọ nọ́mbà ẹ̀. Mo ti gbọ́ máa yọ. Àṣùkọ̀ ṣe. Ẹ̀rù ayé bá mi. Ọ̀rẹ́ mi kan. Mo ráyé mo sá fáyé. Ayé afúnni ní fìlà. Fìgbòdìdì orí lọ́wọ́ ẹni. Mo ráyé mo sá fáyé. Ṣé nígbà tí mo ní mo fẹ́ sọ̀rọ̀ fún ẹ látìgbà tí mo ti bẹ́ẹ̀ sọ ò tiẹ̀ béèrè wípé. Iná ọmọ kò ṣe ẹni náà ooru mú wọlé ẹ ṣáà mọ gbogbo ẹ ṣe ń lọ àdúrà yìí náà ló ń gbà. A dúpẹ́ fọlọ́run wo èèyàn máa ń kọ nílẹ̀ tó ń gbẹ ni o níbi tọ́rọ̀ gbédè yìí
ó yẹ ká tara mọ́ra ká ṣe nǹkan tó yẹ ká ṣe. Mo fẹ́ relocate o. Mo fẹ́ ká jọ relocate kúrò nílùú yìí ni èmi àti ẹ. Àwọn ọ̀rẹ́ mi mẹ́rẹ̀ẹ̀rin tán wà níbi tán wà lọ́hùn táwọn ọmọ wọn mú wọn lọ lóyìnbó gbogbo wọn náà ń gbádùn. Wọ́n send photo sí mi báyìí gbogbo ẹ̀kẹ́ wọn ló tóbi fàfàfàfàfàfà. Mo fẹ́ kẹ́mi àti ẹ náà ká jọ relocate kúrò níbí báyìí ká máa lọ gbé ìlú òyìnbó. Tí ẹ sọ pé bẹ́ẹ̀ ká kùn bí ká lọ Àbújá. Àbújá kí ni fẹ́ lọ ṣe l'Àbújá? Kọ̀rọ̀ kí l'Àbújá máa dúró ń bí. Ibi tó pè mí lọ́wọ́ ẹ̀ nìyẹn ṣe rí iṣẹ́ tí mò ń ṣe tí máa lọ Àbújá ń sìn mo súnmọ́ power nìyẹn owó á tún máa wọlé sí ẹ bọ́ kí nǹkan dédé fi ìlú ilẹ̀ ẹ̀sìn ohun tí mo ti invest síbí kí wọ́n abandon ẹ̀ kí n máa wà lúkọ̀ lọ. Màmí bíi pé èèyàn kan gbẹ́ kòtò bí ó gbẹ́ kànga wá rí omi bẹ́ẹ̀ táwọn láti wá máa mú omi yẹn pẹ̀lú fọkànbalẹ̀ kárí ẹ̀ máa dá akọ́kọ́ ẹ̀ máa tutù òun á tún mú mi yẹn ó tún wá yẹ̀pẹ̀ dì òun á tún gbọ̀rọ̀ bù mí. Màmí ibi tẹ́ ní ká máa lọ yẹn sìn yìí kò sátẹ̀ ìrònú ìlú à lọ di second class citizen bẹ́ẹ̀ ẹjọ́ kí lè rí wa n ta ti ṣe mí kọ́ investment wà ń báyìí kọ́ owó ta ti invest bí kí ló fẹ́ dà fún. Ohun tá a bá fi bí kò lè bàjẹ́ wọ́n máa bá a mójútó gbogbo nǹkan ló ti di nǹkan nínú ìlú yìí ó ti dowó gbogbo nǹkan tá à ń rà níbí báyìí owó gelemọ́ làwọn èèyàn ń gbélé. Màmí Ọlọ́run pèsè fẹ́mi àti yín à ń ríra ẹ ti tán. A ní mo fẹ́ lọ ọ̀hún yẹn mo fẹ́ relocate kí n máa lọ gbádùn lọ́hùn yẹn. ẹni sọ̀rọ̀ ṣé ìyá ń jẹ yín bí ni. Ìyà ò jẹ mí. ẹ ń gbádùn bí náà. Ó yẹ kí n tún lọ sílùú mi kí n tún lọ gbádùn. ṣẹ́rí màmí ọ̀tọ̀ ni pé bóyá ẹ fẹ́ lọ ṣe fàájì ẹ lọ́jọ́ mẹ́ta ẹ lọ ọ̀sẹ̀ kan wàá rí irú ẹ̀rí ẹ lọ 2 weeks ẹ ti padà wálé bọ̀pọ̀ fẹ́ lọ jókòó síbẹ̀ yẹn èmi ò lè lọ. Iṣẹ́ mi ò lè gbà mí láàyè bá pàṣẹ iṣẹ́ mi náà bí tí màá lọ máa ṣe iṣẹ́ dáadáa kan lọ́yẹn. wo fìyẹn sílẹ̀ bí n sọ pé kò lọ ṣiṣẹ́ lọ́hùn owó tá a máa ná a máa kówó dání ni kò sí wàhálà fún wa. Mami pati tí àìsàn pọ̀ rẹ̀ nínú aṣọ yẹn ṣe ti rà. Mi ò lọ sí pati kankan mi ò lọ gbogbo ń sọ ọ̀rọ̀ tó ń dùn mí ò ń sọ ọ̀rọ̀ pati mo ní mo fẹ́ ká relocate kú o pàápàá ju ìwọ gangan fúnra rẹ̀ ìwọ gangan ló ń ṣe mí fi business ẹlẹ́mìí báyìí kò sí kankan tó máa ṣe. ẹni visa. Ìyẹn ni mo ṣe sọ fún ẹ wípé kò gba físà yẹn ní kíákíá owó tá a máa fi ṣe gbogbo ẹ̀ ó wà nílẹ̀ èmi àti ẹ pàápàá ju ìwọ gangan. ìlú kan náà polówó Gaza ó nìyẹn tó ti ń bọ̀m̀bọ̀ àwọn ṣáà lọ́bẹ̀. Lọ́bẹ̀ yẹn a máa gbé mi lọ bí tọ́jú náà mi lọ́bẹ̀. Ẹ lọ Gaza. N tẹ́lẹ̀ sọ̀rọ̀ téèyàn bá wà téèyàn bá ti gbọ́ra ìyàwó rẹ̀ kéèyàn ra yàgò fún onítọ̀hún sẹ́yìn òun níbi tá a bọ́jọ́ orí ara wa dé ẹ̀wọ̀n ẹ̀kọ́rọ̀ tí ẹ̀yẹ ti sẹ́gbẹ́ kan báwo lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ṣé bá jọ sọ̀rọ̀ kan sí i ni? Màá pè padà kí ló ṣe? Mi ò mọ̀. Tóbi! Kí ló jẹ́ wọ́n mi? Kí ló jẹ́ fún? Tóbi ní ìṣe anything. Tóbi. Àdókò wa, omi lọ sí títì mọ́ mi wá. Tóbi, báyìí. Tóbi. Níbo ni káàkiri wà mọ́ mi? Tóbi. Àwọn wèrè tó ń gbélé yìí dájú. Tátà lọ ààrẹ mú ni ìyá wèrè tó bí ẹ̀dà. Àníkẹ́ oníṣẹ́ ti jẹun òwí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ àbí òwí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ó ti lérí ó ti sọ fún mi ó ní màá rí mo dẹ̀ ti rọwọ́ ẹ̀ wọ́n Tóbi ti wà lọ́sítù wọ́n ti ṣe gbogbo tẹ́sítì fún wọn ò rí kankan wọ́n ti gbé ọmọ mi jáde wọn ò rí tó ń ṣe ọmọ mi tí ìkọ̀kọ̀ bá ṣí ọmọ mi ẹ̀yin tó dúró yìí wọ́n á fojú sunkún ẹ̀ ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí ni mo ṣe ó gbé gbàgbé lé mi lọ́wọ́ ó bèbí kí tó gbà ìgbà ajé ire tó gbé fún mi ìgbà tó dẹ̀ wà nínú ilé lásán tí ò wúlò ṣé bí mo ṣe lò ó mo jẹ̀bi torí ẹ̀ ló ṣe fẹ́ pọ́ ọmọ mi tó lò àbí ló ṣe fẹ́ pọ́ ọmọ mi yáyáyáyá wo ẹlẹ́kọ̀ọ́rùn polówó Ọlọ́run ò ní jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Ọlọ́run ò ní jẹ́ ikọ́ kò gbọ́dọ̀ ṣọwọ́ Ọlọ́run ò ní jẹ́ tí bàbá fi dé hospital
kó sọ fún mi wípé ara ọmọ mi ti yá láì ṣe bẹ́ẹ̀ láì ṣe bẹ́ẹ̀. Làbákẹ́. má tù wọ́n bẹ̀. Èmi ò kọ́kọ́ ń bọ̀ ọ̀rọ̀ ọmọ ẹ o. Ọ̀rọ̀ ìyá àbọ̀rọ̀ mi. Ẹ̀rọ ọ̀rọ̀ mà ní jẹ́ tèmi. Mọ́mí, mo gbọ́ nǹkan yẹn mo dẹ̀ fẹ́ kẹ́ explain fún mi. Mo ń gbọ́ ọ̀rọ̀ ìgbà ajé ire ìgbà kan. Kí ni mínìmù nǹkan tó ń sọ yẹn kò yé mi, mo fẹ́ mọ̀. Ẹ sọ̀rọ̀. Ṣé orí gbogbo ìwé ọlọ́run gbogbo owó tó ń sọ kátàkátà ọlọ́run mo tiẹ̀ ní jẹ́kẹ̀mí rí gbogbo tó ń sọ kò sí ìtọ́ni mínìtì ní gbogbo ẹ̀ àfi kọ̀tọ̀kọ̀tọ̀ bí ọmọkùnrin ọ̀hún adití kí ni tó. Ṣé níbi tí mò ń wò yẹn má jẹ́ wojú yín o mo ní mò ń gbọ́rọ̀ ògbà ajé àzìnà ọpọlọ mi ò kú o ẹ tètè sọ fún mi bó ṣe jẹ́ báyìí mo ń gbọ́. Happy birthday, Daddy! We love you. Papa will never start here. Congratulations, sir. No, Mommy, be by them. Yere. Sir? Ọtún wo ṣùṣùṣù ọtún rago fún mi. Yes, Daddy. Báwo ló ṣe mọ sáìsì mi lọ? Báwo ló ṣe mọ sáìsì mi? Délé ló ní kí n mú sáìsì yìí fún yín. Ipa abá mi. Gẹ̀gẹ̀. Ó máa bá mi mu. Yes, everybody in that slide. Ó dá sílẹ̀. Ó rago yìí. Ó ń ṣáná àbí? 18 karat ni. 18 karat. Àbí? Ẹ̀yin pé sáìsì mi. Pẹ̀lú gbogbo ilé tó wá ń ṣe fún mi yìí tó kàn ń kó mi lẹ́ṣọ̀ọ́ sọ́ tó ń ṣe gbogbo ẹ̀. Dédé ọwọ́ mi ni. Ìyá rí. Ó rago yìí ó rí kó ṣáná. Bí 18 karat ni o. O like ẹ? Ó fine mo. Gbà wo. Ó fine mo. A ní òwò ṣé bó ṣe máa wo nìyẹn ni. Ó fine. Mọ́mí bó lẹ wá ń lọ. Wo gbogbo ilé tó wá ń tò sí mi lára yìí ṣé kò ní bá nǹkan mi dé ṣé mi ò ní nẹ́sẹ̀ síta báyìí. Daddy, ẹ lè nu ẹsẹ̀ síta ṣùgbọ́n ẹ má yẹ kó doyún. Má jẹ́ kí mọ́mí ẹ gbọ́ o. Ẹ má mú wálé. Mọ́mí ò fẹ́ kí n nẹ́sẹ̀ rárá. Kí ló ń sọ yìí má jẹ́ kí n ọ̀dà
kí n máa yọjú síta ló ti dá. Ogo Aje, Ogo mi, Ogo Aje. Káyé má pa kádàrá mi dà sáìdá. Ogo Aje, Ogo Aje, Ogo Aje mi, Ogo mi, Ogo mi, Ogo Aje. Ẹ̀rù ayé bà mí o, mo ráyé mo sá fáyé, ayé afúnni ní fìlà, fìgbòdìdì orí lọ́wọ́ ẹni. Mo ráyé mo sá fáyé o, 'cause you can't trust nobody, everybody just wan use you. You can't trust nobody. And this love is missing. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Mommy, good morning. Mo ṣe kissing lórí. O lajú wa. Happy birthday. Happy birthday. Ẹ wo mọ́mì nǹkan tí mo get fún yín. Ẹ máa like ẹ gan. Mo lọ sí store, ẹ mọ big store tó wà ní Ọmọlé yẹn. Mo like color aṣọ yìí. Sky blue color gbele. Bẹ́ẹ̀ni, cherry dry lace yìí. Mo set fún gan, mo mọ̀ pé máa like color yìí. Ẹ bọ 10 yards lélẹ́yìí ó ti pọ̀ jù fún. Àti pé kò ń wọ dry lace. Ẹ má ṣeré. No, this one is for mommy. Nǹkan tó bá ní èmi ni mo ní. Nǹkan tèmi. Àmín. Ẹ ṣàdúrà tó. Amen. Mo gba aṣọ lé mi lọ́wọ́. Amen. Ire. Kí lẹ ṣe mi bá? Mọ́tò tó rà fún mi ni mo wo bí tó páàkì ẹ̀ sí. Mọ́mì, mi ò ra mọ́tò fún yín. O ra mọ́tò fún mi? Bẹ́ẹ̀ni. Èní mà lọ́jọ́ ìbí mi. Mọ́mì, ṣé torí pé mo ra mọ́tò fún dáàdì níjọ́ birthday wọn lẹ ṣe ń béèrè tọ̀dọ̀ yín? Ok, àsìkò tí tó ni, tásìkò bá tó, màá tí yín fún yín, mo promise yín. Bẹ́ẹ̀ni. Àsìkò tọ̀dọ̀ tèmi ò tí tó. Promise lè máa jẹ ní gbogbo ìgbà ń tèmi. Ẹ kò ṣì ní sùúrù díẹ̀ fún mi, tó bá ti wà lọ́wọ́ mi, màá ra mọ́tò tí yín fún yín. Ó ti yé mi. Màmí Túndé nìyẹn. Ẹ̀gbọ́n mi, pẹ̀lú gbogbo ń tẹ́ ẹ sọ sílẹ̀ yìí, kò sọ̀rọ̀ lẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún un. Ládùúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí mo sọ kalẹ̀, ò rí nǹkan kan tó jẹ́ ọ̀rọ̀ nínú ẹ̀. Tọ́rọ̀ bá wà ń bẹ, màá sọ fún yín pé ọ̀rọ̀ rẹ o rẹpẹtẹ. Àmẹ́lẹ̀ torí nǹkan kan mo fẹ́ kó yé yín lórí ọ̀rọ̀ ọmọ àtowó tẹ́yìn dá pọ̀ mọ́ra wọn. Ọmọ yín lówó ní wọ́n ṣe fọ́kọ yín kò ṣe fẹ́yìn. Ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ti yín àti tọkọ yín ó ra mọ́tò fún. Ṣé mọ̀ pé ọmọ tá a bí tá a pa adìyẹ tá a fi kó orí rẹ̀ ò burú o àsìkò tó bá ní. Ọmọ tá a sì bí tá a pa màálù kò special lọ́dọ̀ Ọlọ́run àsìkò tó bá lọ́wọ́ bàbá ọmọ ni. Àsìkò bẹ́ẹ̀dẹ̀ ọkọ yín ó lè káwọ́ mọ́ lọ́wọ́ kódà àsìkò tí ń kówó sáfẹ́rẹ́. Bọ́ọ̀lù rẹ́ǹtì kéèkì fi ṣe surprise fún yín ní sẹ́mọ̀. Ibi tọ́rọ̀ mi ò ti wá yé ẹ nìyẹn. Kì í ṣe ìkìdá bẹ́ẹ̀dẹ̀ nìkan ni mo ń sọ. Ìkìdá bẹ́ẹ̀dẹ̀ kò ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tipẹ́. Ṣùgbọ́n eléyìí ló wá jẹ́ kó wọ̀ mí lára ni mo ṣe wá sọ kí n wá fi tó ẹ létí. Ìwọ náà wò ṣó easy ni. Kéèyàn bímọ kó lóyún ẹ̀ kó bímọ ẹ̀ pẹ̀lú ìnira kó wá tọ́tí tó fi dàgbà. Kọ́mọ yẹn wá máa ní kọ́ lọ́run wá ṣàánú òbí náà kọ́mọ yẹn wá níṣẹ́ tó dáa lọ́wọ́ iṣẹ́ alálùbáríkà kó wá di pé ọmọ yẹn bẹ̀rẹ̀ sí í ṣe fún ìyá àti bàbá kó wá máa fìsápá kan kó máa fi ẹnìkan sílẹ̀ kó máa rólé apá kan kó máa dápá kan sí kó máa ṣe fún bàbá kó máa yọ̀yà ní sẹ́tìn
òní kò sọ̀rọ̀ nínú yẹn àìwọ náà gbà yẹ̀wé bàbí amọ̀ nìwọ náà. ẹ̀gbọ́n mi ṣe rí ẹjọ́ mi yín ní ìbéèrè kan báyìí náà bóyá ká gbọ́ náà bẹ̀ wọlé ọmọ yín ṣe ìyàwó ẹ̀yin ní píkà. èwo ni ti ìyàwó. ẹ jẹ́wọ́. iṣẹ́ ẹ̀ ló ń ṣe. iṣẹ́ ẹ̀ ló ń ṣe kó ṣe kọjá sí oṣù èmi rò pé bóyá ó ti jẹ owó kan tẹ́tí mọ iye tó wà káǹtì lẹ́bi wá wò pé ó yẹ kó ra mọ́tò fẹ́ yẹn náà ṣé bí sí oṣù ní í ṣe èló ní ń gbà èló ní ń pa ìbọ́lọ̀ ń fa àlùbáríkà sí ni ẹ ti wá mú kókókókókókó ẹ má mú bẹ́ẹ̀ tẹ́rí àbí ẹja tún ṣe báyìí ṣé kì í ṣe pé ẹsẹ̀ tọ́wọ́ wò pé ń da ya yìí lójú. ẹ̀ṣẹ̀ wo mo ṣe èmi ò ṣẹ́ ṣé bẹ́ẹ̀ mi bá ń ṣe bàbá ẹ̀ náà láti jọ ìṣe kò ṣẹ́ ṣùgbọ́n bí ìwà tí ẹ̀ ṣe fáwọn méjèèjì ò ṣì ń dá. ìṣẹ̀rí lóòótọ́ nǹkan kan láì mọ̀ òbí máa ń ṣe ọmọ náà sì máa ń ṣòbí àmọ́ kò sí gbogbo ibi tó lè wọ ọmọ ní ọbẹ̀bẹ̀ pé ẹ má bínú tó bá ti jẹ́ pé ẹ lọ já sí báyìí ẹ lọ bá kẹ wá pè lẹ́yìn kan òun kan pé kí ni ẹ̀ṣẹ̀ mi tí ó bá ti rí nǹkan kan wípé sọ bí tí má gbà sí ọ tó bá ti ní ẹ̀ṣẹ̀ òun ẹ lọ fọkàn balẹ̀ ṣe é gbọ́ ọ̀sìn tí yóò sìn lónìí yóò sìn lọ́la kò sówó lọ́wọ́ ẹnu bó bá ti yá yóò padà ṣe fún yín ẹ má dọ̀gbọ́n kankan pé báyà bí ọgbọ́n kan ń bẹ tí mo fẹ́ dá ẹgbẹ́ kan jẹ́ sí lọ àjàbò kan ò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn kò sáfẹ́ rí kan ju kárí inú bó bá sí lọ ẹ má dọ̀gbọ́n kankan ẹ sá máa wò elédùn àti ń tọ́ yóò padà tọ́ ọkàn rẹ̀ yóò ṣe fún yín náà yóò kọjú dà yín yóò ṣe yín lóore ọlọ́run tí sì ń ṣe fún yín kò póhùn ò ṣe mọ́ àbọ́lọ́run lóhùn ọ̀tọ́jú yín mọ́ kó tó di pé ẹ bí rárá sẹ́mi tí mo dúró yìí mọ́ tẹ́ ẹ ṣe fẹ́mi náà ọlọ́run tí wàá ń ṣe fún yín ni ká ẹ máa sọ fún yín ìfẹ́ mọ́ ọlọ́run là wí fún ṣe é gbọ́ ẹ má ṣe nǹkan kan ẹ̀gbọ́n mi. ẹwà ò ní dààmú lágbára Ọlọ́run àjèrè gbogbo yín ọ̀rọ̀ kan ló ṣe pàtàkì mo torí ẹ̀ fẹ́ kó wà ń bẹ̀ ìwọ pàápàá mo dẹ̀ fẹ́ kó bá mi bí ọ̀rẹ́ ẹ̀ léèrè ni mo ṣe pè ẹ́ inú mi dẹ̀ dùn pé mo pè ẹ́ ó jẹ́ mi aṣọ iye ò ní fàyà jọba ń bi ìrẹ̀lẹ̀ rẹ̀ pé kí lè ṣẹ̀ mi bóyá ó ní tí mo ṣe fún tí kò fẹ́ sọ fẹ́mi fún rárá mi bóyá ó lè sọ fún ẹ. mi ò rò pé ṣe ire o torí tẹ bá ṣe mo trust ẹ láti sọ fún mi àbí ṣe mọ́ mi ṣe ẹni tẹ fún ẹ. mi ò rò pé wọ́n lè ṣe ẹni tó fún mi báwo ni mọ́mí ṣe máa ṣe mí kò possible. kò jẹ́ pé mi ìṣẹ́ ẹ́ kí bàbá ẹ ṣe birthday kó gbé mọ́tò fún kémi ṣe birthday kó gbé kéèkì lé mi lọ́wọ́ ẹ jọ ẹ̀ṣẹ̀ wo ló tún jù yẹn lọ tó ní mi ìṣẹ́ wọn. mọ́mí ṣé bí oúnjẹ ọmọ ti yín a jẹ́ pẹ́pẹ́pẹ́ dìdà o irú birthday yẹn ń sìn tó bá dọ̀la tó bá dé tó bá ṣọ wá fún yín ẹ máa wọ oúnjẹ ọmọ ni tó bá dọ̀túnla tó bá rí báàgì tó dáa tó rí bàtà tó dáa tó tún wá wálé fún yín oúnjẹ ọmọ ti yín ojoojúmọ́ ni àbí ire. bẹ́ẹ̀ ni náà má tẹ̀ dá mú mi lóhùn mo ti promise wọn pé màá ra mọ́tò tí wọ́n fún wọn. ìwọ náà kí ló dé tó wúwà yìí kẹ́kẹ́dẹ̀ máa wò ó ó lè jẹ́ pé time birthday yín yẹn bóyá owó pọ̀ lọ́wọ́ ẹ̀ but next time wàá ti make arrangements. Actually kò yẹn pé bóyá mo kò wù mí láti ra mọ́tò yẹn fún mọ́mì mi bọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni. Sir, I'm waiting for this one to ask you question. Okay, what is the question? Kí ló dé tí àwọn bàbá tó máa ṣẹ́jú ìyá? Question to there is a very nice question. Nǹkan tí bàbá gbé sórí ó pọ̀. Ibi tí bàbá bá ti ń sáré kiri pé òun fẹ́ feed the family ẹ̀, òun fẹ́ rán ọmọ ẹ lọ sí school, òun fẹ́ kọ́lé, òun fẹ́ dirú, òun fẹ́ digbá. Ẹrù yẹn ó máa ń pọ̀ lórí bàbá. Òun ló máa ń jẹ́ kí bàbá mi kó máa ronú tí ò bá ti lè meet up láti sanwó school fees ọmọ ẹ̀. Ìrònú jẹ́rìí ó máa ń lè sí high blood pressure. So òun ló máa ń fà tí bàbá mi máa ń fi tètè ṣáájú ìyá kú. So our father, we need to take care of them very well. A ní láti ṣe kí ni ká máa mójútó wọn, ká máa encourage wọn lórí àwọn nǹkan tí wọ́n máa ń ṣe fún wa. I hope you understand now. Ta ló wá sọ fún wọ
wípé bàbá ló máa ṣáájú kú ní ọ̀dọ̀ títí yín àbí ìyá ló máa ṣáájú kú báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ ṣé ó mì pé gbogbo ọkùnrin náà ló gbọ́dọ̀ ọkọ kú àbí gbogbo ta ló lè sọ ẹni tó kọ́ fẹ́ kú. kò tí ẹ sẹ́ni tó máa kú lágbára lọ. àmín. bọ́ ṣé mo pín nǹkan tí bá rà fún dáadé tí náà ni ẹjọ́ máa lò ó ní náà. ṣé bá wọn ìyá wa wọn like special treatment mọ́mí ẹ má bínú lábẹ́ àwọn tí ẹ ń jẹ́ ti bàbá tọmọ kó má làálà ṣó òun ti tọmọdé bọ̀ ni so what you're going to do now is you have to go and beg mommy and promise her that her next birthday will be talk of town ó dẹ̀ máa bá mọ́tò tó lélẹ̀ fún wọn. My mommy. Yeah, baby. ẹ wà ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ àdáyé sí lánàá bọ́ríkà. ẹ wò ó fi ń dà ní lójú óyá. ẹ má wọ orí ṣe rí mọ́tò tí màá rà fún irú èrò lẹ láìkì mi ṣe láìkì Ferrari àbí Bugatti àbí Venza lẹ́fẹ̀ẹ́ àbí Benz. ó dé torí àròrìṣà onípòrọ́pò. ẹ kàlẹ̀ ẹ wò bí ìṣe ń wo yìí ọmọ yìí ò lè ṣe kankan fún yín àfi tọkọ ẹ bá kú. tí ọkọ ọ̀rẹ́ mi tó jẹ́ bàbá ọmọ tá à ń wí yìí ò bá kú ọmọ ò lè ṣe kankan fún mi. ọlọ́run ajá ṣiṣẹ́ fẹ́ ní ẹlẹ́ni jẹ ọwọ́ tó ṣẹ́gun sí ló ń jẹ oṣù mẹ́sàn-án kà sí kẹwàá wàhálà tí ìyá yìí ṣe lórí ọmọ yóò ṣe kékeré ẹ jọ̀ọ́ ẹ gbà wá torí ọlọ́run mo fọlọ́run bẹ̀ yẹn jọ ìwọ náà dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ń wò mí. mi mọ tí mo tún fẹ́ sọ ṣùgbọ́n màmá tí a bá sọ pé igi gbígbẹ ló máa ọkọ tó bá jẹ́ tútù lọ́kọ lọ́wọ́ ńkọ́. ẹ mọ nǹkan tí èmi ti ń rò pa lè ṣe sí nígbà tá a bá gbají ọwọ́ rẹ̀ tóun gangan tó ti pé àti ìtọ́ bọnu ó diṣẹ́ fún tí ò rí jẹ tí ò rí mu mú tí ń lọ tí ń bọ̀ tí wọ́n wá ń sọ fún pé ọ̀ọ́sẹ̀ rẹ̀ tọ́jú yẹn ẹ̀ àbí ìyá nǹkan dẹ̀gẹ̀ sí ọ lójú ni. kò sí nǹkan tó máa ṣọmọ mi ṣá. kò sí tí ó ṣe é kò sí tí ó ṣe é. kò sí nǹkan kan tó máa ṣe ṣé ògbọ́n tán sọ ni wọ́n kàn máa gbajé lọ́wọ́ ẹ̀ nígbà tóun náà bá rí jẹ tí ò rí mu tí kò nǹkan ò lọ déédéé fún àmọ́ tóun náà máa ṣe pé ó yẹ kó bó ti ẹ̀rìn débì kan mo mọ̀ pé ohun tó máa rí fún ni wípé kó lọ tọ́jú yẹ èmi mọ̀ bẹ́ẹ̀ torí òun náà padà jáde sí ni ó ti kúrò lọ́mọdé. tá a bá ti wá gbajé ọwọ́ ẹ̀ wá bí kan gbé e pamọ́ sí torí ọmọ yìí ò gbọ́dọ̀ rí o. ọmọ gangan ò gbọ́dọ̀ fojú rí ṣe bẹ́ẹ̀ rí bí gbé e pamọ́ sí. kò sí bí àìwọ̀ nínú ilé wa tí ẹnì kankan ò lè. a máa wá bá ṣe jáde àárí bí gbé pamọ́ sí. tẹ bá ti ṣèyìn o kò sí wàhálà kankan mọ́. a dá fún yín ìyá mi. sí wàhálà mọ́. ojú ò ní tì yín. ìṣú ọgbẹ kò ní pé. mo trọ́ sí Làbákẹ́ ọ̀rẹ́ mi báwo ni. ọ̀rẹ́ mi báwo ni ṣó pé. ó pé Làbákẹ́ má bínú ọ̀rẹ́ mi mo ṣe. Àníkẹ́ ò ṣẹ̀ mí ẹ̀ṣẹ̀ bíi ti bó nǹkan tó sọ fún mi ni mo tẹ̀lé ṣebí ìwọ náà ló sọ fún mi ipò fẹ́ fi owó yìí ò fẹ́ fi raṣọ ọdún ni ọdún ò dẹ̀ tí ì dé ni ò ṣe jẹ́ kí n kówó rẹ fún ẹ látijọ́ ẹ̀ bọ́n ńgbà tó dẹ̀ ti ní mí lára ó ní mo ṣe kówó ẹ̀ fún ẹ. má bínú Làbákẹ́ Ṣaléwá ló sọ fún mi ní pé tí mo ṣe kówó yìí fún ẹ kọ́ ni ṣe máa gbà. ń gbọ́ Ṣaléwá ṣé o ti kọ́kọ́ fún mi tí mo ti ná rí ni. ìgbà tí ò sówó lọ́wọ́ rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà lọ́wọ́ èèyàn sọ wípé ó ṣeé ṣe kó ti ìyá rẹ̀. tí ilé oge tó ge jẹ o èmi ò kí fowó olówó ṣayé. kí ni mo fẹ́ fowó olówó ṣe. pínrín. má bínú ọ̀rẹ́ mi má bínú Ṣaléwá ni. Làbákẹ́ ìwọ náà ló lè yọ mẹ́nu kínní yìí o ìwọ ló lè gbà mí báyìí o. iṣu kó mọ̀ pé ìwọ nìkan náà ló mọ̀ nǹkan tọ́jú láti kékeré wa kò sí téèyàn gbèsè ẹ lọ́wọ́ tó yẹn gan
bóyá tọ́jú owó sí ẹ lọ́ọ́ báyìí ebi ò jẹ́ pa ẹ́ débẹ̀ kò sí téèyàn gbé lé lọ́tọ́ tẹ́tẹ́ bá fẹ́ gbà yẹn máa kábàámọ̀ bó bá dé bójú adébámọ̀ eléyìí náà ìwọ náà ló máa gbà mí o báwo la ṣe máa ṣe ṣùgbọ́n púpọ̀ náà ló ń dájà yẹn lóhùn nulẹ̀ pé bá a ṣe máa ṣe wà bá a ṣe máa ṣe wà ọ̀dọ̀ ẹ náà ni o. èmi má kàn sọ tèmi bẹ́ẹ̀ ni o ṣé ńgbà tí bá gbé igbá ajé sínú ilé tọ́mọ bá wá sọ́dọ̀ mi ńkọ́. tó bá wá sọ́dọ̀ ẹ̀ àwa máa túnú ilé ẹ̀ káàkiri. kò ní túnú ilé mi bó ṣe jẹ́ nìyẹn ìwọ náà ló máa gbé sọ́dọ̀. ṣùgbọ́n gbà tá à ń sọ̀rọ̀ ó yẹ kó ti sọ fún màmá lẹ́sẹ̀kẹsẹ̀ yìí tá a fi bọ́ọ̀tà. kò ṣeé sáré sọ bẹ́ẹ̀ ṣó mọ̀ pa ṣe ń ronú sí náà ni. ó gbèrò lóòótọ́ ó gbèrò jẹ́ ká padà lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni. ó ti wà. wo àjọ wà fúnra wa ni. jẹ́ àlọ́ sọ fún mama ẹ tún lè pé a tún padà wọlé. èmi náà ń wò ó náà. mo ní ṣé ìgbàjẹ́ tá à ń sọ yìí ṣé mo lè gbé sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. kò síbi tó lè gbé sí kọ́mọ ọ̀hún sáti má fojú rí wòmí káró sọmọ́dì káròdì má sọ kídìí sá má ti gbófo. ẹ ṣe mà ó lè gbé bẹ́ẹ̀. wá bá mi gbé fún ọ̀rẹ́ mi. ọ̀dà bọ́ bá ti yá kì pẹ́ mọ́ ń bọ̀ ń bọ̀. ajé ògúngún nísọ̀ bòójì ajé mo pè ọ́ kó o wá jẹ́ mi ní hòó torí pé kánkán báyìí léwé iná jó mọ́ wàrà wèrè lọ́mọ èké toko èsìsì bọ̀ ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní ṣewé àìràgbá gbogbo ajé tí ń bẹ lára ire olúwa mo pè ẹ́ lẹ́nìí kó wá jẹ́ mi ní hòó ajé ògúngún nísọ̀ máa bọ̀ ó yá jẹ́ mi ní hòó sínú gbáyìí ìgbàlá wa ti borí omi téńté ìkòkò ńlá borí àmùbáramù iyùn ní bàbá àlẹ̀kẹsẹ̀ gíní ìyá àwọn ọ̀gbọ̀kú ní ìyálóde ẹni tó bá ti fi mẹ́tẹ̀ẹ̀ta sọ́rùn ó dẹni ọlá ó dẹni ọlà ó yá máa bọ̀ ire olúwa. Okay ma, no problem, I will do that just now. Madam. Bá ń gbé ìdérí rẹ̀. Ajé ti dé, ògún onísọ̀ bòójì. Ó yá, gbà. Ọwọ́ rẹ̀ méjèèjì fọwọ́ kan sísàlẹ̀ báyìí. Ọ wà fẹ́ yìí lè báyìí. Ogo Aje, Ogo Aje, Ogo Aje mi, Ogo mi, Ogo mi, Ogo Aje. Ọ̀gá, sack letter lélẹ́yìn. What do you expect? O fẹ́ kí n máa babysit ẹ? Eh? You know what? Hand over gbogbo documents àtàwọn nǹkan tó wà ní ìkáwọ́ ẹ̀ fún Tomiwa. Tomiwa, you are now the marketing manager of this company. Thank you, sir. Okay? Thank you, sir. Congratulations. Yes, sir. Ọ̀gá. But what? Nǹkan tí ò tí ì yé mi ni wípé kí ni àwọn ará ibi iṣẹ́ sọ pé ó ṣe tó fi dẹ́ ẹ dúró. Aṣá ní nǹkan tó ṣe. Mi ò mọ nǹkan tí mo ṣe rí lè. Mo ti try láti béèrè lọ́wọ́ everybody. Kódà gan mo béèrè lọ́wọ́ Ẹwà. Ẹwà ò sọ anything fún mi. Secretary mi náà. Everybody. Mo mọ̀ sọ nǹkan tí mo ṣe. Mo ti try láti pe MD. MD ò pick call mi. Ìyẹn wá burú jáì. Bí ìbá tiẹ̀ máa gbaṣẹ́ lọ́wọ́ yẹn tó máa sọ pé mo lé ẹ̀ ń bi iṣẹ́ mi o. A ṣàlẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ tí mo rí pé o ṣẹ̀ rèé ó yá máa lọ. Wọ́n dẹ̀ sọ ọkàn. Wọ́n tún wá tún lé ẹ níbi iṣẹ́ wọn gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n tún gba mọ́tò náà. Anyway, eré olúwa sórí àrídú eléèrí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni eléyìí tó ṣẹlẹ̀ sí ẹ yìí àmọ́ nǹkan tó lọ́ọ́ fi ṣe mọ́ nítorí pé bó ṣe ń kárí bọnú yìí inú mi ò dùn sí kò tó nǹkan tí èèyàn máa wá fìrònú parẹ́ lé lórí àbọ̀rọ̀ mi ò yẹ mo mọ̀ ìpọ́lọ́run tó pèsè iṣẹ́ ilé ìfún ẹ á pèsè bẹ́tà wọn
Ọlọ́run wà lórí ìtẹ́ ẹ̀. Ṣé tó ti sọ pé ò ṣe nǹkan kan fún wọn bí iṣẹ́? Bó ṣe wọn Ọlọ́run ló ṣe ṣe ẹ̀. Ṣó ti gbọ́, a kàn máa kún fàdúrà ni. Daddy, kí n má fèrò mi ṣe ra mi léṣe. Má fèrò mi ṣe ra léṣe. Ẹ mọ̀ pé iṣẹ́ yìí nìkan ni surviving job tá a fi ń tọ́jú ara wa nulẹ̀. Báwo mo yẹ fẹ́ take care yìí méjèèjì nígbà tí ò bá ṣiṣẹ́ lọ́wọ́ mi. Ọkọ mi ṣẹ̀ṣẹ̀ sùn. Wo fi èmi àti yẹ́ ẹ sílẹ̀. Nǹkan tèmi àti yẹ́ ẹ máa jẹ, Ọlọ́run á pèsè ẹ̀, Ọlọ́run á yọ wá. Títà rẹ ni kò gbájúmọ́. Bí iṣẹ́ mi ṣe máa wọlé fún ẹ. Ṣó ti gbọ́? Ọlọ́run á pèsè nǹkan tá a máa jẹ. Ọlọ́run á ṣe é ṣùgbọ́n. Ọkọ mi ṣùgbọ́n. Ọlọ́run á jọ gbogbo agbára Ọlọ́run tó ṣe èèyàn náà ló máa ṣe mí. Màmá, ẹ mà gbà mí, ọ̀rẹ́ mi ni. Tí mo ní kẹ́ bá ń gbé gba jẹ́lé lọ́wọ́, nígbà kó bá ń tọ́jú ẹ̀, ló bá parí o. Kò bá gbélé mi lọ́wọ́ mọ́ o. Kò bá gbé fún mi mọ́ o. Kò gbé fún ọmọ. Bẹ́ẹ̀ ń tẹ̀jẹ̀ sọ pé máa ń tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ọkọ mi ti kú, kó lè bá ń gbé gba jẹ́ kọ́mọ mi rìn lò, ló bá parí. Ó ní kò ìtàsíkò, ìgbà wo tí wàá dà? Ẹni wọn ló máa kú ti kú, kí ló tún wá ṣẹlẹ̀ níwá kò gbé fún mi mọ́? Ṣé rí pé wàhálà wà? Ṣé rí pé mo rógo? Inú jí o. Inú jí o jẹ́ lọ inú jí ọ̀gbọ́n èmi mo fà á èmi ni o ó padà wá yìí. Síbo? Ọ̀rẹ́ ẹ àló padà wá yìí tó wá bá mi ó ní màmá. Màmá ẹni sọ̀rọ̀ tí n bá ṣe ìgbẹ́ ní làbákẹ́ wá síbi lọ́dọ̀ yẹn. Ó padà wá ìgbò òde bí ó máa fi ẹ̀bẹ̀ sẹ́nu tí máa ń bẹ̀ mí rẹpẹtẹ ni ọlọ́mọ òun fẹ́ lò ó pé kò ní pẹ́ kò ní jìnnà tóun ó dá padà ó nǹkan lò pápá mọ́ ní ọ̀dà ọ̀wù tí bọ́ọ̀rẹ́ rẹ ò tí ì ṣetán àsìkò ètò ìwọ máa lò ó lọ́nà nígbà ó bá sì tó yóò dá padà. Màmá! Màmá! Ẹjọ́ ìwọ́tọ̀ ìgbà jí ọmọ tèmi. Ọ̀gbọ́n àtúnṣe ń bẹ. Màmá! Àtúnṣe wà ọ̀gbọ́n àtúnṣe tí ń bẹ̀rẹ̀ o wò mí bá a ṣe gbọ́n lé ọkọ làgbọ́n lé àlè bọ́ bá takú pé wọn ò gbégbá ajé múlẹ̀ mọ́ wọ́wọ́ náà bọ́mọ tiẹ̀ bí ó sì bọ́mọ tiẹ̀ tí wọ́n lájọṣepọ̀ ó bá tán wò mí kó gbégbá dání pòlòfò níbẹ̀ lọ́wọ́ rẹ̀ èyí ohun tó bá jọ lájọṣepọ̀ o ọlá rẹ̀ ti padà sáré ẹnu tó lóun gbọ́n ni àtúnṣe tó ṣe nu. àyẹ̀ náà ti dà. ṣé ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ nítorí mo mọ reason tí mọ́mí ṣe máa ṣerú nǹkan báyìí. Kò tí ì yé mi. Mo ń try láti get ẹ̀. Ó dàbí pé mi ò gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn rí láyé mi. As in, kí ló ń rò tó fi ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn? No! Without your consent, without my consent. Well, I still don't want to believe that anyway. Until Timatori mom see me. Tima bá wọn sọ̀rọ̀ tó jẹ́ kó yé mi pé tòótọ́ bọ́rọ̀ ìṣeré nìyẹn. Until tó fi yé mi pé truly àwọn ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn which is barbaric and unacceptable. Nítorí owú jíjẹ, mọ́ mi bà ayé mi jẹ́. No, má sọ bẹ́ẹ̀. Má sọ bẹ́ẹ̀. Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tí mọ́ mi máa fi wá wò pé yóò bà ayé mi jẹ́ lọ́kàn. Sorry. Yes, sir.
ní sọ̀rọ̀ jẹ́ kí n rí wọn kí n gbọ́ tẹnu wọn náà káwọn nǹkan tá a máa ṣe sí. I need to see my mom. Lọ sọ fún ìyá Sídí ní mo ti múra tán. Báwọn ni mò ń retí. Kán ṣe kíá. Má pẹ́ o, fojú ẹsẹ̀ ni o. Tóró máa jọ ìyáyọ́ gíní ni. Ah, Tóbi. Pẹ̀lẹ́ kọ́ mi káàbọ̀. Kí ló ṣe ẹ́? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe ẹ́? Tóbi. Sọ́n tó ṣe ẹ́ fún mi, kí ló dé tó fajúro báyìí? Kí ló ṣẹlẹ̀? Mami. Ṣé lóòótọ́ ni? Ní kí ni? Ṣé lóòótọ́ ni pé ẹ gba ògo eré? Ẹ gba ògo eré láti gbé fèmí lọ. Ògo eré. Màmá yóò tí mo sọ fún ẹnìyẹn o. Mo ní kò dìlítì nọ́mbà ẹ̀ dànù pẹ́jẹ̀ ti ta sí lọ́pọlọ. Nọ́mbà ta ni ẹ? Adékẹ́ni. Fine. So lóòótọ́ ni because mi ò tí dárúkọ anybody sí ẹ ti sọ pé Àníkẹ́ ni. Èmi mọ̀ pa Àníkẹ́ ló sọ̀sọ̀kúsọ̀ torí mo ti rí wípé nǹkan ti ń ṣe nǹkan ti ń dọpọlọ ẹ̀rú ó mo ṣe sọ pé kò delete nọ́mbà ẹ̀ sí tó bá delete màá rìpọ́ọ̀tù wọn á delete ẹ̀. Ẹ ti get ọ̀rọ̀ mi o ẹni tó sọ fún mi kọ́ ló má tàbí o nǹkan tẹ̀mí ń bá yín sọ tí mo dẹ̀ ń bí ni pé ṣé lóòótọ́ ni. Tẹ́ẹ̀bá dàbí lóhùn tẹ́ẹ̀bá rẹ̀ sọ tó ṣẹlẹ̀ fún mi kankan tẹ́ẹ̀bá explain fún mi nǹkan tí màá ṣe mami ẹ ní expect ẹ̀. Kódà èmi àti àní fojú kọ́ra báyìí bẹ́ẹ̀ mo sọ fún yín. Má ṣe yẹn o. Ok. Wo ó dà jẹ́ kí n ṣàlàyé fún ẹ kò sẹ́ni tó fi jẹ́bi mi bẹ́ẹ̀ lóòótọ́ ni Àníkẹ́ ló sọ pé ire bó ṣe lówó lọ́wọ́ kò ń tọ́jú bàbá ẹ̀ ló ń tọ́jú àtẹ̀jáde sí wọ́n wá sọ fún wípé wọ́n máa gbé igbá ajé wọ́n ṣáà ń wábi tó máa gbé sí fúnra ẹ̀ náà ló sọ pé kán gbé sọ́dọ̀ mi o wọ́n dẹ̀ gbé sọ́dọ̀ mi wá rí wípé gbájé yìí ń waste dànù ni àbáwo ló ṣe láti máa waste nígbà tí mo rí wípé ó lè wúlò fẹ́mi náà bá padà lọ́dọ̀ màmá yẹn wá sọ fún mi pé wọ́n ṣàkọ́ mi bí ṣe máa dùn pé mo lè ẹni sọ̀rọ̀. Tí n bá get point yẹn dáadáa sẹ́ nǹkan tẹ́ ń ṣàlàyé fún mi ni pé òótọ́ ni pé ẹ̀yin àti màmá rí ọ̀rẹ́ yín ẹ gba ògo eré ọmọ tí wọn ẹ wá gbé yẹn fẹ́mi láti máa lò. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ògo kọ́ ni mo gbà o ìgbà ajé náà gbé fún mi o ìgbà ajé ni o òun ni o ìgbà tó ń waste náà ni mo gbé kiri bó dẹ̀ ṣe sọ pé òun fẹ́ gbà èmi gangan kò yìí tí débi tí màmá yẹn ní kó dé kí n tó gbé fún un òun ló fẹ́ ya aláṣejù o ó ní ibi tó máa dé kó tó di pé mo gbé padà fún un kò farabalẹ̀ ni kò ṣe sùúrù ni o kò ì tásìkò. ok ẹ ti gba ògo ọmọ ọlọ́mọ sìn ẹ ti lè fọgọ ọmọ tí yẹn fine ọ̀tá ògo kí ni way out. màmá náà ní kì í ṣe máa lò lọ wọ́n ní kì í ṣe máa lò lọ kì í ṣe wọ́n sọ̀rọ̀ tí bá ti lò ó débi tó tẹ́ mi lọ́rùn tó màá wá fún padà torí màmá yẹn náà sọ wípé kí má ì tí gbé fún màmá yẹn náà ní kí má ì tí gbé fún pé kí n ṣì rí pé Tóbi ṣé báwo ni mo ń ṣàlàyé fún ẹ fi gbòdìdì orí lọ́wọ́ ẹni. tẹ bá ń wá àṣenibánidárò màámi ló lè kó máa fi bẹ́ẹ̀. màámi mọ̀ tí ìyà tó ń jẹ mí èmi tó yẹ pé kò sí nǹkan tí mo bá fẹ́ jẹ báyìí mo fowó mi rà. ó wàá sọ mí dánmọ́ lẹ́lẹ́ kò sí nǹkan tí máa dáwọ́ mi lé báyìí tó máa yọrí sí rere. sórí mo kọ́ fẹ́ ṣàdúrà pé òní rọ́rọ̀ ẹ̀kún
àmọ́ mo á rí pé àdúrà tí mo ń ṣeun àdúrà tí ó lè gbà ni tọrọrọ tó délẹ̀ ọ̀rọ̀ ẹkún ni àbí bò ni wọn ò ṣe gba kádàrá èèyàn tí wọn gbé fẹ́yàn kan téèyàn wà ní kó ṣe sùúrù sọ̀rọ̀ sùúrù nù kò ní dáa fún sùúrù àsùúrù gan kọ́ alábàání ẹ̀gbọ́n ọ̀rọ̀ ọmọ yín ní sọ̀rọ̀ kalẹ̀ ní kéyìn ẹ sọ sọ̀rọ̀ rẹ̀ àbí tí wàá kún mu ìlọ́dà. wọn àṣe ni àṣe tó dákun ìmọ̀ pé bó ṣe máa ríre mi ò lè wo ṣùṣùn kí ni mo fẹ́ pa kádàrá ọmọ mi dá nígbà tí ó ṣe pọ́n pé 3-4 lọ́wọ́ mi èmi ò wò pé. intentionally ni kí lẹ̀ ń wò pé. ó ṣe bẹ́ẹ̀. ẹ̀yin ṣe ìkà intentionally ìkà tẹ́ ṣe intentionally ni sẹ́mọ̀n ẹ mọ̀ pé ẹni tí má ti ń ṣèkà láyé yóò jìyà rẹ̀ lọ́run. wọ́n gbé ẹ má ti kà láyé torí àhóró o bàbá ti débòde àròjọ láàrin débòde tá a fi mọ àròjọ òun abágbáyé ṣe. ṣé mi bá yín sọ̀rọ̀ lẹ́yìn kan èmi kan gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò ńgbẹ̀ bá mi sọ pé ọmọ yìí ò tọ́jú yín kò ní tí mo bá yín sọ ẹ wá lọ rí ṣerékeré erékeré ọwọ́ adèrè àkèrè àkèrè yín wá fò lẹ́sẹ̀ kérékéré ó wá dorí ìrèké ọmọ síláyé yìí o. torí ló bá mi bẹ̀. ẹ dákẹ́jọ́ ẹ ṣètò kí ni o mo ní kẹ́ ṣètò ẹ tẹ̀lé kẹ́ dákẹ́dẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ sábà ń bẹ̀ lọ́kàn ẹ wo bẹ́ẹ̀ ti wà yìí yàtọ̀ fún yòó ká gbé etí fọkàn rẹ balẹ̀ sórí ibi tí a ń dì sí o bẹ́ẹ̀ nìkan bá di irú ẹnìkan ní tú bẹ́ẹ̀ nìkan bá di iyọ̀ ẹnìkan ní tú èmi ò tú èmi lèmi sọ bẹ́ẹ̀ fún ọ èmi àdáfìlì sọkùnrin gbẹngbẹlẹ kó rí omi ìtàkùn tí ń fọ ní lágbẹ̀rẹ̀ mi jókòó òní ló kó ẹkún òní lẹ́ẹ̀kẹ́ òsì ìyanjú rẹ̀ níyàn láti yanjú ẹ̀ lónìí ń gbà yín ẹ má tẹ̀wọ́ ẹ̀gbọ́n rẹ̀ ìka kínní nù ìka yín ó di méjì ìka kejì tẹ́ ẹ ṣe nígbà bàbá ọmọ yìí ó kú kí lẹ ṣe. ṣé mi mo tún wá pa bàbá náà àìsàn tó ń ṣe náà ló pa. nípa ìṣàkọ́ lọ pa o gbọ́dọ̀ nǹkan bélépo kélépo ọmọ sí ọ̀ràn ẹ̀gbọ́n mi gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ mọ̀ pé ní parọ́ fún yín bóòsà òkè ti kọ́ ni pé ọmọ yìí ní ọ́lá yìí ní ọlọ́kọ yìí ọkọ ti kú yìí ó ti lọ sẹ́ẹ̀tì là láti gbà náà ẹ̀ la kò sí bẹ́ẹ̀ yóò sì jí pápẹ́ Elédùmarè kún tí ò ní pẹran àbànújẹ́ bàbá kú lóòótọ́ àìsàn lọ́pàá àmọ́ ń dọ́tọ̀ fẹ́ kú ipa òlẹ̀ kú n tí mo rí mọ̀ ń sọ o. mọ́mí ẹ jẹ́wọ́ ìyá yìí pọ̀ o. sọ́tàn ìgbà tí bàbá ń pọ̀ kàkà kìíní tí máa lò tẹ́mi rẹ̀ fi máa wáyé padà ẹ̀ tún fẹsẹ̀ gbára sáyé lẹ́sìn. ọ̀dàlẹ̀ wàlẹ̀ wò wàlẹ̀ wò ní bàdàlẹ̀ àbàlẹ̀. ó ti di ìyá ní ojú gbà mí ti pé wọ́n bí
wọ́n bí mi tẹ̀lé yín. Ẹ wo bí àbá bá ń tọ̀dọ̀ yín. Ẹ̀yin ọmọ mi. Lónìí náà ni kò ní dọ̀là. Lónìí náà ni àfohùn odòfodò, lónìí láfohùn odòfodò. Èmi rẹ̀ ń jọ débẹ̀. Sọ́tọ̀ méjì èmi àti ẹ̀. Lẹ́jọ́ fojú kojú. Mo mọ̀ pé bí mi bá kọrin ìkàn tẹ́kùn gan. Hello, Bàdà Tóbi. Ogo Aje. Ogo Aje. Go down. Ogo mi. Ogo mi. Ogo Aje. Ẹ̀rù ayé bà mí o. Mo ráyé mo sá fáyé. Ayé afúnni ní fìlà. Ìgbòdìdì orí lọ́wọ́ ẹni. Mo ráyé mo sá fáyé o. 'Cause you can't trust nobody. Application kan tí mo ṣe kò kí n ṣe mistake kan tí mo conclude lọ́kàn mi láti ṣe ni mo ṣe ìgbà tí mo ti conclude pé tóótọ́ ni nǹkan tí àwọn ọmọ mi ṣe mo dẹ̀ ti confirm ẹ̀ pé truly wọ́n try láti gba ìràwọ̀ ẹ̀ fún mi. I felt that was too much. Owó bàbá rẹ̀ lójú mi. Ó ṣe máa gba òkú èèyàn kan fún èèyàn kan. Anyways, mo ṣe pé mi náà lóko tí màá gbá mi pé mi ò ṣe dára ní ayé tẹ́lẹ̀ náà. No, I'm doing fine. Mo pé Ọlọ́run máa ṣiṣẹ́ la ọ̀nà ayọ̀ fún mi. Mo pé at the right time Ọlọ́run máa ṣe ìwé tèmi náà fún mi. Nǹkan tí mo lè ṣe ni. Tó bá feel offended pẹ̀lú ẹ̀, I'm sorry. Nǹkan tó kọ̀ yà mí lẹ́nu Bàdà Tóbi ni pé kò ń ṣe everybody ló ní mind tẹ́ni because kò easy fún yàn láti sọ pé òun fẹ́ gbé nǹkan nìkan sílẹ̀ tó dẹ̀ wúlò fún. But let me say this to you. Àti Bible, àti Quran. Kódà àwọn oníṣẹ̀ṣe gan wọ́n máa ń sọ pé kò dá kéèyàn jẹ ogún ológun ọtí ẹ̀. So I stand on that statement. But then at the right time, what must you tell me for me? What is yours, and what is mine is mine. Thank you so much. I really appreciate it. You're welcome. Káyé má pa kádàrá mi dà, kó má sọ pé ó ti tán, kó má sọ pé ó parí, kó má sọ pé báwo ló ṣe ṣe. 'Cause sometimes our destinies are bound together, and you can't change it, 'cause it's been written before you were born. Ẹ̀bẹ̀ lábẹ́lẹ̀ dùwà kó
jẹ́ ká yan rẹ̀ látọ̀run. Ogo Aje, Ogo Aje, Ogo Aje, Ogo mi, Ogo Aje, Ogo Aje, Ogo Aje, Ogo mi, Ogo Aje.